Ẹ kú dédé àsìkò yìí gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lélòkó tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa àwọn alátìlẹ́yìn àìkú àìsá àti àdìbàjẹ́ ọlọ́run ibi ìpamọ́ wa ibi ìsáájú wa ṣe yín lọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹrin àṣeyín lọ́ba ọlọ́run olùpamọ́ wa ògo yín àti ọlá ní forúkọ yín fún oore ọ̀fẹ́ tí kò ṣeé fowó rà yìí ògo ní forúkọ yín ọ̀rọ̀ tí a gbéyàwó lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ tí ó ti àgbàdúrà lórúkọ Jésù Kristu wa àmín ní orúkọ Jésù ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àìkú ọjọ́ kẹfà oṣù karùn-ún àkòrí tí a gbéyàwó lẹ́ni sọ wípé gẹ́gẹ́ bí ọjọ́ Pẹ́ńtíkọ́sì apá kẹfà àmọ́ àkọ́sórí wa nínú ìwé Kíróníkà kejì orí ìkeje ẹsẹ̀ ìkíní Kíróníkà kejì orí ìkeje ẹsẹ̀ ìkíní bí Sólómọ́nì sì ti parí àdúrà ìgbà iná bọ́ láti ọ̀run wá ó sì jó ọrẹ sísun àti ẹbọ náà run ògo Olúwa sì kún ilé náà nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kìíní orí ìkejìdínlógún ẹsẹ̀ ọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkọkàndínlógójì ìwé àwọn ọba kìíní orí ìkejìdínlógún ẹsẹ̀ ọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkọkàndínlógójì tí ó kà báyìí pé ǹjẹ́ Èlíjà wí fún gbogbo àwọn ènìyàn náà pé ẹ súnmọ́ mi o gbogbo àwọn ènìyàn náà sì súnmọ́ ó sì tún pẹpẹ Olúwa tí ó ti wó lulẹ̀ ṣe Èlíjà sì mú òkúta méjìlá gẹ́gẹ́ bí iye ẹ̀yà ọmọ Jákọ́bù ẹni tí ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé Ísírẹ́lì ní orúkọ ọ̀rẹ́ yóò máa jẹ́ òkúta wọ̀nyí ni ó fi tẹ́ pẹpẹ kan náà ní orúkọ Olúwa ó sì wá kòtò sí pẹpẹ náà ká tí ó lè gba ìwọ̀n òṣùwọ̀n irúgbìn méjì ó sì tò igi náà dáradára ó sì ké ẹgbọrọ màálù náà ó sì tò sórí igi ó sì wípé fi omi kún ìkòkò mẹ́rin kí ẹ sì tú sórí ẹbọ sísun àti sórí igi náà ó sì wípé ṣe é ní ìgbà kejì wọ́n sì ṣe é ní ìgbà kejì ó sì wípé ṣe é ní ìgbà kẹta wọ́n sì ṣe é ní ìgbà kẹta omi náà sì sàn yí pẹpẹ náà ká ó sì fi omi kún kòtò náà pẹ̀lú ó sì ṣe ní ìrúbọ àṣálẹ́ ní Èlíjà wòlíì súnmọ́ tòsí ó wípé Olúwa Ọlọ́run Ábúráhámù Ísákì àti Ísírẹ́lì jẹ́ kí ó di mímọ̀ lónìí pé ìwọ ni Ọlọ́run ní Ísírẹ́lì o èmi ni ìránṣẹ́ rẹ àti pé mo ṣe gbogbo nǹkan wọ̀nyí nípa ọ̀rọ̀ rẹ gbọ́ ti tèmi lónìí o Olúwa gbọ́ tèmi kí àwọn ènìyàn yìí kí ó lè mọ̀ pé ìwọ Olúwa àti pé ìwọ Olúwa ó tún yí ọkàn wọn padà nígbà náà ni iná Olúwa bọ́ sílẹ̀ ó sì sun ẹbọ sísun náà àti igi àti òkúta wọn nì àti erùpẹ̀ ó sì lá omi tí ń bẹ nínú yàrá náà nígbà tí gbogbo àwọn ènìyàn rí wọ́n dojú wọn bolẹ̀ wọ́n sì wí pé Olúwa òun ni Ọlọ́run o Olúwa òun ni Ọlọ́run wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú lónìí bí mo ṣe máa tẹ̀síwájú ìjíròrò mi lórí àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ Pẹ́ńtíkọ́sì nínú Iṣẹ́ àwọn Àpọ́stólì orí ìkejì mo fẹ́ ṣe àyẹ̀wò ipa iná tí ó yọ tó sì jókòó lé ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ ẹ̀yìn lórí nínú bíbélì kíkà wa tòní a rí pé àdúrà Èlíjà tó pe iná sọ̀kalẹ̀ láti ọ̀run kún fún ìyìn púpọ̀ púpọ̀ nínú ìyìn Ọlọ́run máa ń fi iná dáhùn nígbà tí iná bá bọ́ sílẹ̀ àwọn abọ̀rìṣà dẹ́kun ní ilẹ̀ náà ìdí tí ó fi jọ pé ìpinnu èṣù ń gbèrú sí ni nítorí àwọn ibì kan ni a pe àwọn tó yẹ fún ìsọjí láti wáyé ìsọjí kò tí ì wáyé níbẹ̀ o ohun mìíràn tí Èlíjà ṣe kí iná tó bọ́ sílẹ̀ nínú bíbélì kíkà wa tòní ni pé ó tú pẹpẹ ṣe nígbà tí a bá tú pẹpẹ ìyìn ṣe pẹpẹ àdúrà àti pẹpẹ ìjọsìn iná Ọlọ́run yóò wá o a kò lè jẹ́ kò gbóná kò tutù kí a máa retí pé Ọlọ́run yóò rán iná rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn dúró ní yàrá òkè kí iná Ọlọ́run tó bọ́ o wọ́n gbàdúrà o wọ́n sì tú pẹpẹ ṣe fún iná rẹ̀ Iṣẹ́ àwọn Àpọ́stólì orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkejì lẹ́yìn tí Èlíjà tú pẹpẹ ṣe tán ó tò igi náà
ní ọ̀nà tí ó fi wà láti fi ṣe ìrúbọ. Ìwé àwọn ọba kìíní orí ìkejìdínlógún ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n. A kò lè wà ní ìyapa kí a wá máa retí pé iná Ọlọ́run yóò bọ́ sílẹ̀ o. Èlíjà tún sọ pé kí àwọn ènìyàn kí wọ́n da ẹ̀kún ìkòkò omi ńlá 4 sórí ẹbọ náà ní ìgbà 3. Kíyèsí pé òjò kò tíì rọ̀ fún ọdún 3 àbọ̀ o. Nítorí náà dídà omi tó pọ̀ tó yẹn ó jẹ́ ìrúbọ ńlá fúnra rẹ̀. Àwọn ènìyàn náà da omi tí kò wọ́pọ̀ sí ìgbáradì fún òjò. Àbájọ tí Ọlọ́run fi tètè rán iná rẹ̀ sọ̀kalẹ̀. Níbikíbi tí Ọlọ́run bá ti rí ìrúbọ tí ó ṣọ̀wọ́n, ó máa ń rán iná rẹ̀. Nínú ìwé Kíróníkù kejì orí 5, lẹ́yìn tí a ti parí tẹ́ḿpìlì, Sólómọ́nì pè gbogbo àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà àti àwọn ọmọ Ísírẹ́lì jọ. Wọ́n sì fi àwọn àgùntàn àti akọ màálù rúbọ, èyí tí kò ní iye tàbí ṣe é kà, nítorí wọ́n pọ̀. Lẹ́yìn ìrúbọ ńlá yìí o, ìwàláàyè Ọlọ́run kúnnú tẹ́ḿpìlì débi pé àwọn àlùfáà kò lè dúró láti ṣe iṣẹ́ ìránṣẹ́. Lẹ́yìn náà, ní kété tí Sólómọ́nì gbàdúrà tán, iná bọ́ sílẹ̀ láti ọ̀run, ó sì ju ẹbọ sísun àti ọrẹ náà. Ìwé Kíróníkà kejì orí 7 ẹsẹ̀ 1. Iná Ọlọ́run fún ìdásí, ìsọdimímọ́ àti iṣẹ́ ìyanu tí kò wọ́pọ̀. Ó máa bọ́ sí ibi àdúrà àti ìfifúnni tó jẹ́ ìrúbọ. Olùfẹ́, ǹjẹ́ o fẹ́ iná Ọlọ́run bí? Má ṣe fà sẹ́yìn o nínú fífi ọkàn rẹ àti àkókò àti ohun ìní rẹ fún fífúnni pẹ̀lú gbogbo ọkàn àti gbígbàdúrà kíkan. Ìwọ yóò ní ìbẹ̀wò láti ọ̀dọ̀ iná tí ó lágbára, ìpèsè àti ògo Ọlọ́run. Kókó ọ̀rọ̀: bàbá mi, o kò lè fa ohunkóhun sẹ́yìn lọ́dọ̀ rẹ̀. Jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti fi fún ọ pẹ̀lú ìrúbọ pé kí iná rẹ kí ó lè sọ̀kalẹ̀ ní orúkọ Jésù. Olúwa ràn mí lọ́wọ́ láti fi fún ọ tó bẹ́ẹ̀ gẹ́ tí iná rẹ yóò fi sọ̀kalẹ̀. Ràn mí lọ́wọ́ láti fi fún ọ nínú ìrúbọ, nínú àkókò, nínú gbogbo iṣẹ́ ìsìn. Ràn wá lọ́wọ́. Olúwa yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa gẹ́gẹ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.